àwọn kan ti rò pé ò lè la ọdún tó kọjá já, ṣùgbọ́n Ọlọ́run tẹ́ fi ẹ̀mí lé lọ́wọ́ ó dẹ̀ dá yín sí dọjọ́ òní. Mo gbà á ládùúrà ikú ọmọ kò ní wọlé yín. Ẹ ò gbàgbọ́, ikú ọmọ ò ní wọlé tèmi. Ọmọ ẹ wà ń bí kò sí ń bí. Mo gbà á ládùúrà lẹ́tà àfẹ́kún kọ, lẹ́tà àfẹ́kún kà. Nínú ìrìn àjò tó kù nínú ọdún yìí ò ní bá wọn kọ́, ẹ ò dẹ̀ ní bá wọn gbà. Tá a bá ń sọ̀rọ̀ nípa àdúrà yìí, mo fi ọ̀nà Ọlọ́run bẹ́ẹ̀ má gbà á. Lẹ́tà àfẹ́kún kọ yẹn èèyàn lè kọ́ tán. Lẹ́tà àfẹ́kún kà kọ́ńtẹ́ǹtì ẹ̀ tí èèyàn bá dẹ̀ rí ó máa ń jábọ́ lọ́wọ́ èèyàn ni. Mo gbà á ládùúrà gẹ́gẹ́ bí Násírì Elédùmarè. Mo gbà á ládùúrà lẹ́ẹ̀kan sí lẹ́tà àfẹ́kún kọ téèyàn ń kọ tómi jẹ́ ń jábọ́ sínú ìwé, àti lẹ́tà àfẹ́kún gbà ẹni tó mú sunkún wá, ẹni tó gbà tún